Lọ́lọ́run sẹ́. Àláò tí a ní. Lọ́lọ́run sẹ́. Muhammad tí a ní. Lànábì wa. Kùránì tí a ní. Níwé òdodo. Ohun tó gbé wa wá. Àfìyébí. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Aláò yìí o. Allahu Ta'ala. Àwọn kan ń parọ́. Fara ayé. Yes. Fara ayé. Àwọn kan ń purọ́. Fara ayé. Àwọn kan ń ṣèké. Fàlàìmọ̀. Rìsálà akéde. Àfẹ́sòdodo. Ohun tó gbé wa wá. Tàbí débí. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Aláò yìí o. Allahu Ta'ala. Òdodo ló pé. Ẹ jẹ́ àjọsìn. Irọ́ ò máa pọ́n ní ilé. Tèwe tàgbà. Ẹni Ọlọ́run fẹ́. Má ló sòdodo. Ohun tó gbé wa wá. Tàbí débí. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Aláò yìí o. Allahu Ta'ala. Ọ̀tá pètèpèrò. Láti paná sílámù tó ń tàn yìí. Ṣáwọn ọ̀tá wa. Wọ́n ti forget. Báṣọ lékèlékè. Ìdọ̀tí. Ilé ayé àwa. Kò lè dojú. Ilé ayé ẹ̀yìn. Kò lè dojú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò lè dojú. Nítorí ètò kálẹ̀jọ́ kọlà wá ń ṣe. Allah. Kálẹ̀jọ́ kọlà wá ń ṣe. Allah. Àwa kò wá tako ẹ̀sìn. Kálẹ̀jọ́ kan làwa ń ṣe Allah. Ká mọ̀ Ọlọ́run lọ́kan. Allah. Bí Mósè ṣe sọ fún wa. Allah. Ká mọ̀ Allah lọ́kan. Allah. Bí Jésù ṣe sọ fún wa. Allah. Ká mọ̀ Allah lọ́kan. Allah. Bí Muhammad ṣe sọ fáwa. Allah. Pàjùpàjù ẹsẹ̀ wa. Sínú ẹ̀sìn Ìsìlámù Allah. Ẹ̀sìn ní oko wa kú. Allah. Ìwà ní oko wa kú. Allah. Ohunkóhun tá a lè dá. Káfí gbẹ́sìn ga Allah. Ipòkípò tá a lè wà. Káfí gbẹ́sìn ga Allah. Ọpẹ́ tó sí Ọlọ́run. Allah. Àwa ń ṣọpẹ́ f'Olúwa. Allah. Tó kà wá kẹ́rù ẹ̀ tó mọ̀nà. Ètò ọpẹ́ ni Allah. Rìsálà kì í ṣoríire. Allah. 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 Dáwà International ṣoríire. Allah. 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 Gbogbo ọmọ ẹgbẹ́ ṣoríire. Allah. 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 Gbogbo Mùsùlùmí ṣoríire. Allah. 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 Adébọ̀wálé ṣoríire. Allah. 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 Jamiu ṣoríire. Allah. Ọlọ́run tó fi wá mọ̀nà kò ní ṣe wá lọ́nà àmín. Allahu Allahu akbar. Allahu Allahu akbar. Allahu Allahu akbar kabira. Allahu la ilaha illa huwal hayyul qayyum. La ta'usu sinatu wala nawm. Lahu ma fi samawati wa ma fi al-ardi. ما زال الذي يشفع باسمه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء إلا بما شاء. وسع كرسي السماوات والأرض ولا يحيطون العلي العظيم. والصلاة محمد صلى الله عليه وسلم. وعلى آله وصحبه أجمعين. نعم. أيها الله سلمتا. بسم الله الرحمن الرحيم. والله يعصمك من الناس. والله يعصمك من الناس. والله يعصمك من الناس. آمين. Adúgbò fún Ọlọ́run. الحمد لله. Adágbọ́ fún Ọlọ́run. الحمد لله. Adágbọ́ fún Ọlọ́run. الحمد لله رب العالمين. Mo kí wa lánàá. Mo kí ogun ẹni tí ẹ jẹ́ free thinkers. Mo kí ẹni tí ẹ jẹ́ Christian. Mo dẹ̀ kí ẹni tí ẹ jẹ́ oníṣẹ̀ṣe.
pé kí àlàáfíà Ọlọ́run kí ó máa bá ọgbọ́ yìí mẹ́. Amen. Wọ́n á kí mọ́mú wa ní Ansarullah Society of Nigeria níbi. Mo kí làdáni, mo kí gbogbo àfáà tó aládùúgbò. Ó dẹ̀ kẹ́yìn ya bákan náà tẹ wà ní kàlẹ̀ àtẹ̀jẹ̀ ń gba lókèèrè àtẹ̀jẹ̀ ń gba nínú ilé. Mo kí gbogbo yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ní àná ihun tá à ń gbá bọ̀ àbí tá à ń bára wa sọ bọ̀ ní àgbọ́yé àgbọ́ra ẹni yé tó yẹ kó wà láàrin Muslim àti Christian. Mo jẹ́ kó yé wa okay for àwọn tí wọ́n gbọ́ Yorùbá náà anyway. I said yesterday that we are here for a purpose, and the purpose being is to establish everlasting peace and understanding between the Muslims and the Christians. Because I realize one thing, that we are the recognized religious people on earth, the most recognized, let me say, in the world or in the Western world. Muslims are many, Christians are also many. Mo ní àwọn méjèèjì, àwọn tá a jẹ́ Mùsùlùmí àtàwọn tó jẹ́ Christian láyé mọ̀ jù àgbáláyé. Torí bí Mùsùlùmí ṣe lọ sí Mọ́kà ní Christian náà lọ sí Jerusalem, bó tilẹ̀ jẹ́ pé Jerusalem tọdún yìí kò lè work. Turkey náà lọ. Kò lè work, Turkey ni wọ́n máa ṣeré lọ ní ọdún yìí. Ẹ̀gẹ́ torógún wà ní Jerusalem lọ́wọ́lọ́wọ́, kò lè sẹ́fẹ́ kú torí Jésù lọ́wọ́ yìí. Bí Nàìjíríà ṣe dáa tó àfẹ́ kú náà, so Turkey ni wọ́n ti fẹ́ lọ ṣe pilgrimage wọn ní ọdún yìí. Mẹ́rin ní ẹ̀jẹ̀ sí láńkà ẹ̀ má bínú o. Nígbà COVID-19 àyà lọ Mọ́kà ni. Bẹ́ẹ̀ ni kò kó àlọ́bùnmí. Kò ipa fẹ́ lọ síbòmíì. Kẹ́lẹ̀ máa tó láàrin ẹ̀sìn t'Ọlọ́hun àti ẹ̀sìn àdádálẹ̀ ọmọnìyàn. Ẹ gẹ́ẹ̀tì mi. Àgbọ́yé. Mi ò kéré tó wọ́n ṣàtakò. I'm not trying to make jest of anybody. I'm only calling on to reasoning. How can you change a venue? Better still, don't travel to anywhere. Why must you change a pilgrimage that is meant for religion to another center entirely? One correlation is between Turkey and Jerusalem. They are two different places entirely. Turkey is being dominated by the Muslims. Ìlú Turkey, ìlú Mùsùlùmí ló pọ̀ jù mẹ́. So why should Christians shifted their pilgrimage from Jerusalem to Turkey? On what account? Wọ́n bẹ̀rẹ̀ ra Turkey. Ọ̀tọ̀ lè máa chípa mẹ́ lóòótọ́ náà. Láì ṣe òkú, láì lè ṣe ìyàwó, láì ṣe pàtí. You realize one thing, that during the COVID-19, the Muslims all over the world cease to go to Mecca, but they still perform Hajj in Kaaba in those periods. Báyìí wọ́n pé COVID-19 wà tó ń jọ náà lọ́hùn. Àwa Mùsùlùmí a sì ṣe Hajj ní Kaaba. Bọ́n ṣe ọ̀kan ayé wa, báwọn yóò ṣe Hajj ń bẹ̀, because iye ọdún tó ọ̀bá rí àyè pé ayé parẹ́ nìyẹn. Kódà kó jẹ́ èèyàn méjìlá wọ́n gbọ́dọ̀ ṣe Hajj lọ́dún náà. Ẹ bó ṣe wá le tó ẹyọ kí ló wá lé ń bẹ̀ kẹwàá torí pé ogun jà ní Jerusalem àti Palestine wà lè pa lọ pilgrimage mọ́.
àwọn àgbà Turkey lọ ṣé lọ bẹ́ẹ̀ travel ni no must you it's not compulsory now ájì lílọ òpó ẹ̀sìn tiwa ni Jerusalem lílọ kò sínú òpó Christianity so why wasting your time why wasting your money on what account? Going for pilgrimage in Jerusalem is not mandatory. There is no what's it called? There is no commandment on it at all. But to go for Hajj, there is a commandment. It is compulsory if you have the money to go there. Quran chapter 2, Surah Al-Baqarah, verse 196. That's where the injunction is. Nice. Quran 2 verse 196. Ọlọ́run pàṣẹ ni pa gbọ́dọ̀ ṣe hajj àti umrah. It's a compulsory pillar of Islam for those that have the means. Bismillahirrahmanirrahim. وَأَتِمُوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ. Allah said, perform hajj and umrah for the service of Allah. Ọlọ́run ní ẹ ṣiṣẹ́ ájì àti umrah fún Ọlọ́run. Can you show me in that Bible of yours where it was commanded that I must go for pilgrimage in Jerusalem? There is nowhere in the Bible written, nowhere. So one should not shifted what's not compulsory. If you cannot go to Jerusalem, you have to go to Turkey. For what account? On what account? On whose commandment? Ká lọ sí Mọ́kà ọ̀ràn yàn ni. Kódà gan àsọọ́lẹ̀ Mọ́kà ọ̀nà Báíbù tó wà lọ́wọ́ ẹ̀. Every Christian, if you truly believe in Jesus, you must perform Hajj. If you truly believe in Jesus, you must go for Hajj because the prediction is there in the Bible. Ká lọ sí Mọ́kà fẹ́ẹ̀ tó jẹ́ Kìrìsìtẹ́nì ọ̀ranyàn ni tó ẹ pé lóòótọ́ Jésù ló fẹ́ tẹ̀lé o tó o dẹ̀gbà Báíbù ọwọ́ ẹ̀yẹ gbọ́ tó o bá lọ Mọ́kà wá jẹ ìyà wájú Ọlọ́run because kò sí commandment kẹ́ ẹ lọ Jerusalem. The funnest part you don't even know that. Jerusalem yẹn jẹ́ òṣìṣẹ́ ìpè fúnlùú yẹn lè pé ṣe ń jà wọ́n dọ̀la. They can never settle. There can never be any settlement in Jerusalem area. Ẹ̀gbọ́n tí Jésù sọ ní Matthew chapter 23 verse 37 to 39. Matthew 23 verse 37. Hear what Jesus said about Jerusalem. Jésù fọ yìí pé Jesus said, Jerusalem. Ìwọ tí ó pa àwọn wòlíì. You that has killed the prophet of God. Tí o sì sọ òkúta lu àwọn tí. Kí ló ń ṣẹlẹ̀? Tí o sì sọ òkúta lu àwọn tí a rán sí ọpa. And that has done the messenger that was sent to you. Ìgbà mélòó ni èmi fẹ́ rẹ̀dà bọ̀ ọ́? For how long do I shield you? Àwọn ọmọ rẹ̀ bí àgbébọ̀ ti ń rẹ̀dà bọ̀ àwọn ọmọ rẹ̀ láti ọgbà rẹ̀. Cover his children. Ṣùgbọ́n but ẹ̀yin kò fẹ́. You don't understand. Sáwo. Look. Àfi ilé yìí sílẹ̀ fún yín ní ahoro. Jerusalem has been desolated. Mo wí fún yín. Àfi ilé yín lẹ̀ ní ahoro. Jerusalem ti di ìlú èpè tó gbọ́dọ̀ lọ fún iṣẹ́ t'Ọlọ́run látẹnu Jésù. Kí ló wá lọ ṣiṣẹ́ tó máa ń ṣe wọ́n ni pé wọ́n máa ń jẹ́ lọ́sàá Muslim ni gbogbo tá a bá ń ṣe náà ń fẹ́ ṣe. Ẹ̀yin náà wò ó bí wọ́n máa ń ṣì calculate fún wọn ni o. Wọ́n náà bẹ̀rẹ̀ lẹ́ǹtì ní ìjọ Wednesday nínú February. Ash Wednesday. Wọ́n lè ní calculate yẹ o. Calculation tẹ́yìn mọ̀ March náà bẹ̀rẹ̀ àwẹ̀ wọn. Wọ́n lè parẹ́ sí April.
báwo ni ó ṣe wá bẹ̀ ní Valentine Day February 14 ẹjọ́ ìgbà ló máa parí ná. April náà irọ́ 40 days ni April 4 can you imagine tí ẹ kó parí bí April 15 16 tẹ́lẹ̀ ló wá di April 4 ṣé ẹ̀rọ ojú ìgbàlẹ́ndà wáyé ṣe ìgbàlẹ́ndà ti wá ní. àbẹ́rẹ́ tí wọ́n ṣe ojú ọ̀run wọ́n kọ́pì wa ní torí Jésù ò ní kó gbà wẹ̀ kò dé sẹ́ tó lè gbàánú wọn o kò sẹ́ tó lè gbàánú wọn o kò sẹ́ tó lè gbà á wọ́n fi jẹ́ wọn ní òun gbà ọmọ ẹ̀ ń jẹun ní ti máa kú mà àwọn àgbà tiwọn ẹjọ́ sẹ́yìn lè gbà á kò sẹ́ tó lè gbà á ọlọ́run bò kò sẹ́ tó lè gbà á tó káyọ̀ ṣe gbàwé tiẹ̀ gangan ni wọ́n ṣe fẹ́ gbà ni wọ́n máa kú tán ẹ bó ṣe gbà tiẹ̀ bá a ṣe máa ti chapter 4 verse 2 3 ẹ̀wọ̀n tó. nígbà tí Jésù sì ti gba àwẹ̀. ẹ máa gbọ́ Jésù gba àwẹ̀. ní 40 ọ̀sán. 40 ọ̀sán. àti 40 òru. àti 40 òru. lẹ́yìn náà ebi sì ń pa. ebi á pa ó try kí ẹ gba 40 days and 40 nights ẹ wọ́n wà á kírísítẹ́nì o wọ́n ń ṣàbòsí fún Jésù ni o bẹ́ẹ̀ ni bí Jésù ṣe gbà kọ́ lẹ ṣe ń gbà náà ẹ jọ ìgbà wọn ní Jésù tí o láago 6 àrọ̀lẹ́ ìgbà wọn ló gbà ló ṣínú torí ẹ bírèkì láago 6 Jésù ò bírèkì rárá 40 days and 40 nights ẹ jẹ́ ń já yín sí ṣé nílẹ̀ Ísírẹ́lì ní Israel tó máa ti bẹ̀rẹ̀ àwẹ̀ aago tó máa bẹ̀rẹ̀ aago 6 àárọ̀ náà bẹ̀rẹ̀ àwẹ̀ 6 o'clock in the morning làwẹ̀ máa ń bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ máa parí ẹ̀ 6 o'clock ní 48th day wọ́n ní sínú o ṣe rí àwẹ̀ tí wàá mùsùlùmí ọlọ́run kẹwàá gan ọlọ́run mọ̀ọ́mọ̀ kẹwàá gan. sallallahu alayhi wa sallam. àwọn ò kí ń gba 30 day and 30 nights o irọ́ o 30 days làwa ń gbà àìgbà night bẹ́ẹ̀ kẹ́ òyàtọ̀ ẹ̀ ní o Jésù gba 40 days and 40 nights sọ́mọ̀ ẹ̀ pé ó bẹ̀rẹ̀ àwẹ̀ láti àárọ̀ ìjọ tó bẹ̀rẹ̀ ó gba aago 6 àrọ̀lẹ́ kò break ó tún gbé láàrin 6 àrọ̀lẹ́ ìdíjọ́ kejì kò break di 40 days lè gbà á ẹnìkan ní ẹ Jésù ó lè gbarú ẹ Jésù kankan ló gbarú ẹ o Mósè náà gbà o báwo sọ tàbí 28 dé Mósè náà gbà o Mósè sì wà níwájú wa tàbí 28 ẹ̀hẹ́n. òun náà kò sì jẹun. òun náà jẹun. bẹ́ẹ̀ ni kò sì mú. kò jẹ mú. fún 40 ọ̀sán. 40 ọ̀sán. àti 40 òru. bóyá sọ̀mí. bí Mósè ṣe gba tiẹ̀ gẹ́lẹ́ ni Jésù náà gba tiẹ̀. ẹ wá wọn àmọ́ lẹ́yìn Jésù tèmi ta ló lè gbà á. àwọn adọ́gbọ́n sí tiwọn. wọ́n bírèkì láago 6 àrọ̀lẹ́ wọ́n lè fi èso bírèkì wọ́n lè mú omi táwọn ẹ̀kọ́ bírèkì wọ́n lè mú kókó wọ́n á tún mọ gógó wọ́n làwọn bírèkì ṣé Jésù bírèkì tiẹ̀ ẹ ọmọ tó tó wá fọ́nì àwọn ìjọ kan wà ṣé 40 days ni àwọn oníbàwọn gbà ó kéré gan ó kéré àwọn ń gbà àwọn máa ń yan àwẹ̀ 3 months and 10 days ní wọ́n máa ń gbà. 100 days. 100 days ni o àwọn ẹlẹ́gbàwẹ̀ kú wọ́n láìka àwẹ̀ bíi àwọn olùfẹ́. mo wá ní ọ̀gá kan nínú wọn yẹn náà láìka àwẹ̀ gan ó mọ̀ dọ́fíìsì ìjọ náà lọ́hùn tó wá ń já nínú àti ìdàrú alánà mo lẹ́yìn àṣìkà. ẹ̀mí àṣìkà. oníkan rẹ̀ ẹ̀mí àgbàjá ni ó ní àmì. ẹ̀mí àbájá àmín. ṣe rí òòrùn ọjọ́ yìí ó dàbí òòrùn ọ̀sán yìí lórí mo sọ yìí
ọ̀gá yẹn bọ́ lẹ́nu AC ó dẹ̀ tún làágùn òòrùn tó ń gbomi nì. òun yẹn lè jù wọ́n á já ní o ra kóòdù tútù wa ok. àti short bread mo kàn ó pé adúpẹ́ fọlọ́run àdúpẹ́. sálárì mi gbọ́dọ̀ náà 150 ni mo ń gbà per month. 150 naira per month. mo rò pé 150,000. níbo 1 naira mo ń gbà per month. so wọ́n lè ń ṣẹ́ta kóòkì ń gbọ́ náà lọ́hùn ní 10 naira per bottle. wọ́n ta short bread ní 50 naira. owó oṣù ti tán. tí n bá rà pẹ́rẹ́ owó oṣù ti tán. mo á òkè inú bá dùn pé ọ̀gá àgbẹ̀ ṣe mí ní àlejò tó fáìn. n bá lè ra kóòkì tútù tó ṣẹ̀wọ̀n gidi ó dà lájà aláwọ̀dù wa n bá lè ra short bread dìde kọ́ọ̀bù méjìlá lọ́fíìsì kọ́ọ̀bù méjì tèmi àti ẹ̀ n bá lè yọ kọ́ọ̀bù tèmi pé òun ṣáà ń gbàwẹ̀ bẹ́ẹ̀ni èmi ò láwẹ̀ bẹ́ẹ̀ni. kí n ṣí kóòkì kí n dà sí kọ́ ní àyíkọ́ kí ní kọ́ mi kó òdùnà mú eléyìí mo rí mi sọ yìí màá fi kọ́ọ̀bù ọ̀gá mo kóòkì ọ̀gá jẹ́bi títì ọ̀gá bó o máa ń gbé ìwọ̀n kan tó fẹ́ ṣe tó fẹ́ bọ́ mi yé lẹ́yìn mo rò pé ní mission ni n bá lè da kóòkì sínú kọ́ọ̀bù ǹjẹ́ kí ilẹ̀ gbé kí ní ìdásọ́jọ́ gbàǹjáni ó wà òkè ní kí ló ní ìmúni à ẹ̀yìn gbàwẹ̀ olólèyè bàwẹ̀ jẹ́ o. olólèyè bàwẹ̀ jẹ́ kóòkì tútù. kí ni ìjọ ìdí ìmọ̀ ṣe ń gbà ń yẹn nítorí àkọ́ dí kílódé ọ̀gbọ̀n mọ́ ṣe ń gbàwẹ̀ tí wọ́n nìyẹn kóòkì bàwẹ̀ jẹ́ o ṣọ́ọ̀bù bàwẹ̀ jẹ́ o ṣáàtì má jata tó bá ti dẹnu kún ata o free wọ́n máa ń gba ọgọ́rùn-ún ọjọ́ 100 days ni ó lè jẹ́ iṣu àtẹ̀yìn má fata sí o. iṣu àtòróró bàwẹ̀ jẹ́. iṣu àtòróró bàwẹ̀ jẹ́ ó lè gẹ́yìn kó má fata sí. wàá ní ìṣe pẹ̀lú sardine. ó lè kó tí tó kí ṣáàtì má fata sí. àwẹ̀ ń lọ nìyẹn o. àti kókó. báwọn ṣe ń dá sí wọn nìyẹn bí ọlá ọlọ́run ẹgbẹ́gbẹ́ láì dáa ló ń gbà wọ́n lè wọ́n máa gba 40 days pé 40 days torí tí 40 ìgbẹ́ tó lè gbà òṣìṣẹ́ wọ́n kù torí pé àwọn kan agbọ́n wọ́n wá sọ pé wọ́n wá ṣe àwẹ̀ funfun àwẹ̀ pupa àwẹ̀ dúdú ẹjọ́ pé lẹ́rí àwọn báyìí náà tó láwọn ọjọ́ kan náà wà ní ìsìlámù máa ń gbà ewèrè yẹn o wọ́n máa ń gbà ẹ̀ funfun àwọn oníjẹ nǹkan aláta wọ́n lè sínú wọ́n máa ń jẹ èso táwọn ẹlẹ́rìí wèrè gbọ́dọ̀ rí àwẹ̀ ẹ̀wọ̀n àwẹ̀ òpá kò sí ní ìsìlámù o àwẹ̀ dúdú ò sí ní ìsìlámù àwẹ̀ òfò ò sí ní àwẹ̀ èṣù ní èkó lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn kírísítẹ̀nì náà gbé wọlé torí pé àwọn ò ní lànà àwẹ̀ àwọn ẹ̀jẹ̀ sàárì wọn lè gbọ́dọ̀ sínú gbọ́n mùsùlùmí àwẹ̀ tiwa ọlọ́run ló kọ̀ má mẹ́ǹtì ẹ̀ pé ká gbà á nínú kùránì tiwa nínú kùránì chapter 2 verse 183 sọ́ọ́rì bá kọ́ra. ya ayyuhal ladina amanu. ká tó rí bíi ọ̀sẹ̀ mélòó kan ń sìn a máa wà nú àwẹ̀ ọ̀sẹ̀ mélòó kan máa wà nú àwẹ̀ ọ̀sẹ̀ tí ó bí a March 11 àbí 12 làwọn máa wẹ̀ ọ̀sẹ̀ tí ó pọ̀ mọ́ra àwẹ̀ ti dé ó ti dé tán tó bá ń bọ̀ March 11 àti dé ọ̀run tán lè máa fi ń gbá wa wọ́n fún ní ẹgbẹ́ wa ní o wọ́n ní ẹ̀bá mi palẹ̀ wọ́n bá lè jẹ́ òtò fẹ́ wọlé tó bá bọ̀ wá bí kó má wọlé tó bá wọlé tán bí kó má jáde bí mọ́rí àbá àbíkù tá ń sọ bẹ́ẹ̀. mọ́rí àbá àbíkù yára. ṣé òótọ́ ni irọ́ òṣì àwọn bá wà ló má wọlé. àròjù ni táwọn lè jẹ́ ẹ̀kọ́ wa ebi wa jẹ́ ẹ̀kọ́ gidi àwọn ọdún yìí gbogbo báwọn dá mọ́ láti di ebi kọ́ àwẹ̀ àwẹ̀ ọlọ́run o
kò tí ẹ ń ṣe irú òrùn tó ń ràn lọ́wọ́ yìí. Ya ayyuhalladhina amanu. àtàgbọ́ tàǹjọ táwa dúró ló máa ṣe wá sí orí a máa kọ́ lálálálá ẹ̀kọ́ la máa gbóná burúkú tọ́ ọlọ́dún láti ní ìjọ́jọ́ kan gbogbo àyè pé àwọn máa ń tà máa ń yí tó mo ní ẹ máa dájú dẹ̀ tiẹ̀ lè fún ìrọ̀lẹ́ mi. lọ́sàn-án àwẹ̀. mo ní àlọ́sàn-án àwẹ̀ ọ̀sán àwẹ̀ láwọn. aláàbẹ̀. ògbé gbẹ́mídé bíi pé ọkùnrin ti ń lẹ̀kọ́ mọ́ra wọn. kì í sọ pé ògbẹ́ngbẹ́ ẹ̀nu àwẹ̀. ẹ máa tọ́ra yín jẹ. wọ́n á sọ wọ́n sọ pé àwẹ̀ ebi ń pọ́n láwẹ̀ ń gbòmí àwẹ̀ ti máa gbòmí àwẹ̀ ebi ń pa mi láwẹ̀ ń gbòmí. máa tọ́ra yín láwọn. Alladhina amanu. Ọlọ́run náà ń tẹ nígbàgbọ́ òdodo sọ́dọ̀ Ọlọ́run. Kutiba alaykum siyam. Ẹgbẹ́ mi ò fi lánàá. Àníṣe bí ọmọ máa gbé wọn lẹ́yìn Jésù tòótọ́ wọ́n á di mùsùlùmí kẹ́yìn ayé ni. Gbogbo tí Jésù pa láṣẹ làwọn ń ṣe. Gbogbo báàbù tó kọ́lẹ̀ yìí ń ṣe. Ìtàbí àwọn síláwá nìyẹn. Ọlọ́run ní yàyà alladhina amanu. Ya ayyuhalladhina amanu. Ọlọ́run lẹ́yìn tí ẹ gbàgbọ́ lódodo. Kutiba alaykum siyam. Ọlọ́run ní a ṣe àwẹ̀ a ṣe ní ọ̀ranyàn lé yín lórí. Kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ọlọ́run ní a ṣe àwẹ̀ lọ́ranyàn ṣé tí ìbá ṣe pé Ọlọ́run ọ̀nà ó fi kùtìbà sí i. Kutiba alaykum siyam. Nítorí kí wá nìyẹn. Kutiba alaykum siyam. Ṣé ní kùtìbà tí ò sínú àwẹ̀ Monday àti Thursday àwa ò ṣe ń gbà á. Kò fẹ́ sọ̀rọ̀ àwẹ̀ súnà ni. Kutiba ala. Gbọ́dọ̀ ọlọ́run èèyàn mú ní kájà àwẹ̀ Monday. Ẹn tó máa bí Monday ní túbọ̀ ẹ̀ Monday wọ́n fún mi Monday. Bẹ́ẹ̀ ni ìjọ tó bí wa. Ọlọ́run ti mọ tó tọ́ sí mi kò jọ ní yọ Monday wọ́n bí mi Tuesday Wednesday Thursday ìjọ Jímọ̀ náà bí mi. Alhamdulillah. Àlewọ̀ ọ̀gbà ń jọ Jímọ̀ ó ọdún kékeré ni. Ọjọ́ Ọlọ́run bá yọ mí. Ọlọ́run yọ wá àwọn ọmọ Ọlọ́run bá yọ mí àwọn Jímọ̀. Àdúpẹ́ fọlọ́run. Ẹ̀yin ọmọ Sunday ẹgbàá ìjọ Sunday. Ẹgbàá o. Ọmọ Sátidé bàbá tiẹ̀. Kò sí patí wọn. Kágbàwẹ̀ ń jọ Monday ẹni tó wá dín mọ́ ìlú ọ̀gbà ń jọ Monday. Gẹ́gẹ́ bí súnà nẹ́bí. Súnà ànábì gbogbo nìyẹn. Wọ́n bí ànábì léèrè bí wá ìtúsígbà ìjọ oníjọ́ tó bú mi nìyẹn. Ṣé Monday lọ́bí wọn náà ni? Rárá o. Bí wọ́n ń pọ́blẹ̀mù ẹ̀. Ó bá tọ̀ ìnábì ẹ̀ wọ́n free two in one làwẹ̀ ti ẹni yẹn. 2 in 1 nìyẹn Thursday àwẹ̀ ọmọ àkóso ẹ̀lọ́sọ́dọ̀ Ọlọ́run àtàwẹ̀ gbẹ́tàn bí ẹ̀ odi free. Allahu Akbar. Àwa ń ti wá Thursday làwa lè gba àwẹ̀. Thursday ní Friday no àwẹ̀. Kò sáwẹ̀ ní Jímọ̀. Sáwẹ̀ Jímọ̀ àwa free. So ẹni pé torí pé kò sí kùtìbà nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni. La ṣe tẹ́sírì ẹ̀ dáadáa tó pé wa. La ṣe rí bí yìí sí. Àwẹ̀ Rájàbù ọláàwẹ̀ arúgbó èmi ìṣàrúgbó kò kàn mí. Ló bá tán. Ìwọ yá arúgbó. Ìṣàrúgbó ni ọ̀ ìṣàrúgbó kò kàn mí. Àwẹ̀ arúgbó. Wọ́n ní ká gba Ṣàbán 15 ọ̀rọ̀ yàn kọ́. Kìí ṣe ọ̀rọ̀ yẹn. Tó o bá lè gbà á no problem bó èmi ò lè gbà á. Èmi ò lágbára ẹ̀ ní. Ṣé lágbára ẹ̀ ní? But ṣe ní 30 yẹn àbí 29 yẹn ó lọ́mọ̀ pé àní gbà á. Ó wá mọ̀ fi àṣẹ sí i. Kutiba alaykum siyam. Ọlọ́run a ṣe àwẹ̀ Ramadan a ṣe ní ọ̀ranyàn lé yín lórí. Kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ẹ má rò pé ajẹ́ yín yà o, a bá fi àjẹ́ yín, ààrẹ àfi àjẹ́ yín o. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ la ṣe ṣe ní ọ̀ranyàn láwọn tó ṣáájú yín. Allahu akbar. Kẹ́lẹ́ bá páyà Ọlọ́run. So Ramadan tó ń bọ̀ lọ́nà yìí, dandan la máa gbà á. Bẹ́ẹ̀ni. Bí Jésù ṣe gba tiẹ̀ gbogbo ṣé nǹkan kọ́lẹ̀ Jésù ò gbà bẹ́ẹ̀ rọ́nà ń pa. Nǹkan náà ṣe lè gbà nìyẹn. Èèyàn á di ẹnu, orí òní wọlé,
oúnjẹ ní wọn for 40 days ó tọ̀ máa kú kí láti gbé ṣé ẹ lọ́dọ̀ lọ́wọ́ dọ́tọ̀ ìyẹn lè má jẹun for 21 days tó bá ti rómi mu bẹ́ẹ̀ ni omi ló ṣe pàtàkì o wàá sustained ọlọ́run wàá sustain for 21 days wọ́n máa mú mi nìkan omi wàá wà òkè omi is life ó wá nínú omi ó ní jẹun ọlọ́run ló wà kú lọ́kẹrin tó bá ti ẹ̀rọ ju pókè ìgbé àkọ́kọ́ ó gbé ọ̀tàtù ọjọ́ èkejì ọ̀tàtù a ti máa rẹ̀ díẹ̀ ọjọ́ kẹta wà á sì máa wó kò ní sọ̀rọ̀ mọ́ níjọ́ kẹta ó ṣàjọkọ̀ a ṣe lọ́jọ́ kẹrin ọlọ́gbọ́ wà kú ọjọ́ kẹta kò ní sọ̀rọ̀ mọ́. kọ́ wá ní kẹ́yìn kan wá káwá ti ẹnu wa for 40 days and 40 nights a máa kú ní oṣù yìí tí máa gbà á Christian tó lè gbà òsì láyé àtọ̀run ọkàn lè gbà lọ́run ọ̀run ṣé wọ́n gbà rẹ̀ lọ́run ni. èmi ọmọ bí ìwà ìwà sọ ní ẹ̀nà wáyé láyé àtọ̀run láyé àti kíni láyé àtọ̀run so kò ṣe é gbà rárá má tọ́ra ẹ jẹ ààwẹ̀ tó lọ ní kó gbà ní Ramadan kò ń ṣe lẹ́ǹtì ṣe àwọn pé lẹ́ǹtì ti ń rèé wọn kí ànáùnsì ẹ̀ bẹ́ẹ̀ni àbí ẹjọ́ bọ́ọ̀lù aṣọ kan ń gba lẹ́ǹtì announcement náà ni kò lè fún ànáùnsì o tó wọ́n ànáùnsì ẹ̀ wọ̀n láwẹ̀ mọ́ nìyẹn bọ́ sí ànáùnsì tó tán bá àwọn ìwé mọ́ àwọn ìwọ̀n ìgbà náà káyé kan lè mọ̀ pé à ń gbà ààwẹ̀ o àwa náà gbàwẹ̀ nítorí wọ́n fọ́n ìwárì tó bá gbà ẹ̀yẹn tán wọ́n lọ fẹ́ ṣe ọdún Esther tó ń pè ní Easter ẹ̀wọ̀n tí Easter dáré lórí ó dá lé ìgbà kan ní Jésù kú tó jíǹde fáwọn nínú mi ń ṣàjọyọ̀ pé ẹ̀rí pé èmi ni ìjọ wọn ní Ash Wednesday ẹ̀wọ̀n tó Ash Wednesday náà tó máa ń kun eérú ọdún eérú ṣé rí ọlọ́run kó ṣàánú wa ọlọ́run gbogbo kírísítíẹ̀nì ayé wọn ò mọ origin Ash Wednesday yẹn wọn ò mọ wọ́n ń ṣe abáwọn ṣe ló ń tẹ̀lé o Allahu Akbar pẹ̀lú ẹ̀fọ́ lánàá o ẹ̀kọ́ máa ń fi àyè wà lálẹ́ yìí o àyè wà torí ní ọ̀la pẹ̀lú ògo ọlọ́run roundabout kọ́kọ́rọ́ àbú la máa wà kọ́kọ́rọ́ àbú roundabout yẹn àbú tó wà bẹ́ẹ̀ ibi la máa lò àbúskì ibi la máa lò kọ́kọ́rọ́ àbú roundabout ṣé wọ́n rẹ̀ àwọn junction la máa lò ibi la máa lò inshallah ibi la máa lò. náà mo máa lọ ní pé ẹ bá ní ìbéèrè tó o bá lè bọ́ta lálẹ́ yìí pàdé ní roundabout yẹn lọ́la mọ́júmọ́ Sunday ó ṣe fẹsẹ̀ láti bí fẹsẹ̀ ní láti bí fẹsẹ̀ dáadáa báyìí fọ́ta ní géètì báyìí straight ni wà á ti náà ilé ọ̀kan gbòòrò kò mú rárá. now wọ́n bí wọ́n pé wọ́n gbàgbọ́ wípé ẹni pé tó máa inú Ash Wednesday yẹn ẹgbẹ́ ẹ̀sọ́ tún mẹ́ fún yín ṣẹlẹ̀ àwọn Roman Empire kọ́ tó bí Jésù rárá náà ti ń celebrate Ash Wednesday ẹ lọ gbogbo ẹ̀ kọ́ tó bí Jésù wọ́n yẹ kí ni wọ́n ń celebrate Ash Wednesday yẹn ìyẹn tó dẹ̀ bí rèé tó lórí ogun kan bá kú wọ́n lọ jagun kan jọ kan Roman dẹ̀ ní agbára gan àwọn tó lọ bá jagun wọ́n wá defeat wọn wọ́n kí wọ́n defeat wọn wọ́n pa olórí wọn wọ́n wá sun olórí yẹn wọ́n sun ó wá di eérú wọ́n wá mú eérú ẹ̀ wọ́n wá fi ìlà síwájú ara báyìí dàtí tòrò ẹ̀fọ́ ṣẹ̀ wá o olórí wá ṣubú sójú ogun o ọjọ́ ọ̀fọ̀ ni ẹjọ́ sọ́jọ́ ọ̀fọ̀ ni wọ́n èlé tó kọjá yìí rárá o fún àwọn Christian tó fi ń ṣe é ọjọ́ ọ̀fọ̀ ní Ash Wednesday ọjọ́ ọ̀fọ̀ ni olóòtú ní fi Roman Empire lójú ogun ni símbọ̀ tí wọ́n dì fi tiwa rèé
sọ́ọ̀dì yìí sọ́ọ́ ti géètì wọn náà ni tóbi náà fi eru pa orí àwọn ọmọdé wọn tó kọ́ ní à kí èèyàn máa wo ignorant ilé ayé sọ́dà wọ́n wá mú eru wọ́n ipa ìgbìmọ̀ báyìí wọ́n ní ash Wednesday eru gba tó mọ̀ túmọ̀ ẹ̀ ìṣesí àwọn ọ̀ṣẹ́ bọ róòmù ni bọ́lá kó ṣàánú ìgbésí ayé wa ṣá àmín. ṣẹ́ẹ̀tì àráfíkà náà dumping ground làwa dumping ground gbogbo tó ìbò lò mọ́ ibi náà ń kó bọ̀ get òkè wọ́wọ́ CNN òyìnbó mẹ́rin ló fi ihò eérú sójú ẹ̀ tẹ́ẹ̀rí lórí tẹlifíṣàn òyìnbó òṣìṣẹ́ ọjọ́ máa ń rọ́rùn ìṣìnà nídìí ẹ̀wọ̀n jàre áfíríkà ló sì ṣe ayé ti sún síwájú. tó bá di ọjọ́ ọdún màrìwò ọpẹ́ tán lọ́jà lílì African church ló máa gbé màrìwò káàkiri máa gbé màrìwò kí ẹ̀yin ní ejò pa ṣé dúdú ọkọ̀ wá tó dúdú ni. abájọ tán ṣe máa ń yà wá léṣu. ó kò yé ni bó bá fẹ́ ya anything láyé ẹ̀ wọ́n pa ọkọ̀ wá dúdú bá a ṣe lọ́kọ̀ náà ṣe rí wọ́n bá fẹ́ ya ádámọ̀ funfun ni. wọ́n á yà á ní funfun. lọ gbogbo fọ́tò wọn o wọ́n fẹ́ ya éfà funfun ni funfun ni. abrahamu funfun ni mose funfun ni noah funfun ni jésù funfun ni wọ́n fẹ́ ya èṣù dúdú wọ́n á fi rìsíǹdì a tó fi wo sí lórí. àwa lè ṣù àwọn lẹni ọlọ́run. funfun tí ẹ̀ túlẹ̀ yìí. ẹ lọ gbógun ẹ nígbà kan yìí kó wa lẹ́rú táwọn missionaries wá nàìjíríà láti ṣíà 1 2 3 4 to 10 funfun ló máa wájú wọ́n wá fi ṣíà ẹ̀yọ kan lẹ̀ sáàrin. tẹ́nì kan ní jókòó ń bẹ̀ dúdú àṣà bẹ̀rẹ̀ ní 12 tábà dọ̀tí wọn ni. dábàdàn tí wọ́n àwọn apc fún ẹ àwa lè dúró. ìgbà táwọn bá wò pé inú ìṣìwò ilé ìgbà kájọ independent wọ́n nínú àjàmọ́ àwọn ọ̀dọ́ African Church of Christ sílẹ̀ ṣọ́ọ̀ṣì àwọn dúdú ó yẹ káà náà lé wọn sẹ́yìn. wọ́n akérèdè abẹ́ṣẹ́ rí rí ìjẹ́ wọ́n ti ń jẹ póòpù láyé ẹgbẹ́ fún wọn dúdú jẹ póòpù rí ṣé olúbùbù èkó gè ọmọ nàìjà yẹn olùyẹ̀kú jẹ póòpù ilé ìtẹ́lẹ̀ ìjẹ lọ́wọ́ yìí o ó bìdì fún wọn fún pé ìwọ dúdú African apes lọ́wọ́ àjẹ póòpù láà níbo ìwọ èdú. ẹjọ́ bí wọ́n bá dé Káàbà lẹ́yìn ẹjọ́ náà àwọn ìmọ̀ọ́mù síbò dúdú lẹ̀ Áfíríkà ń tó pọ̀ Sudani méjì tó kírun fún wa dúdú ó lújú èyí pọ́ọ̀tù lọ àwọn náà máa ń ṣàdúrà fún ó Nàìjíríà. gbàgbé orúkọ ìmọ̀ọ́mù yẹn ó dúdú bàjẹ́ òun ó máa kírun fún wa wọ́n ń yẹ pé àdúdú ni ẹ kọ́ sẹ́yìn lọ́wọ́ ìsìlámù ò sí fún rẹ́sísì inú ọlọ́pàá wọn ṣe ìlú ilé ìgbàtẹ́ lọ dúdú pọ̀ mẹ́ o. ẹ̀sìn ọlọ́ọ̀nì yẹn sọ́ọ̀gá náà tẹ́lì tó dúdú kí bọ́ sẹ́yìn ọwọ́ account kí ló mọ̀ tí mi ò mọ̀ mo tẹ nítorí wọn lójú nínú anyway ojú wa lójú rí. mọ́ lórí kí wọ́n ti bẹ̀ àwẹ̀ o wọ́n ní káwọn ti parí ẹ̀ ní pé àjíǹde Jésù la ṣe rí Good Friday ẹ̀yìn ẹ̀gbẹ́sí là ń káyè Good Friday nínú ọdún kan 52 Friday la máa ń rí. bẹ́ẹ̀ni. get àgbẹ̀yẹ. so we have word and opposite. bẹ́ẹ̀ni. Friday tèmi kí n máa pè é Bad Friday. ó sì. Friday tí ò dáa Friday ẹyọ kan tó dáa níjọ́ tí wọ́n kan Jésù wọn mọ́gi ṣó make sense gbogbo Friday Bad Friday ní gbogbo ẹ̀ Friday tó gùn níjọ́ tó kan Jésù ẹ̀ mọ́gi wọn náà dé jáde sí làǹkà ẹ̀ ọjọ́ tí wọ́n kan ọmọ Ọlọ́run mọ́gi ìrọ́ ọjọ́ tí wọ́n kan Ọlọ́run mọ́ igi ìyẹn wọlé ẹ mọ̀ díẹ̀ tó Jésù ní Ọlọ́run tí wọn. Allahu Akbar. Ọ̀rọ̀ tí wọ́n parọ́ ni John 1:1 kí ló. ní àtètè kọ́ ṣe ní ọ̀rọ̀ wà.
bẹ́ẹ̀ ló ṣe ní ọ̀rọ̀ wà. ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Lọ verse 12 and 13, 14. bẹ́ẹ̀ ló ṣe ní ọ̀rọ̀ wà. ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ní ọ̀rọ̀ yẹn. àwọn ẹni tí a bí kì í ṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ náà sì di ara. ọ̀rọ̀ náà wá di ara. òun sì ń bá wa gbé. ọ̀rọ̀ tí ó jẹ́ tó wà pẹ̀lú Ọlọ́run yẹn tóun náà wá tó jẹ́ Ọlọ́run yẹn gangan ó wá di ara èèyàn. òun sì ń bá wa gbé. ó wá ń bá wa gbé. àwa sì ń wo ògo rẹ̀. àwa wo ògo ọ̀rọ̀ yẹn. ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa. ẹgbẹ́ sí láńkà yìí. ọ̀rọ̀ tó jẹ́ Ọlọ́run lókè ó tún wá dàbí ọmọ tọ́lọ́run bí. ẹjọ́ ṣọ́bà láńkà yìí Musa. òjò. láìkọ́ ṣe ni ọ̀rọ̀ wà. ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. ọ̀rọ̀ yẹn ni Jésù o. Ọlọ́run sì ọ̀rọ̀ náà. ẹ̀gbọ́n mi yé. àgbọ̀ yẹn. ẹjẹ́ kó lè yé yín dáadáa. láìkọ́ ṣe ni ọ̀rọ̀ ni Jésù. àìbẹ̀kọ́. bẹ́ẹ̀ni. so láìkọ́ ṣe ni Jésù wà. Jésù wà pẹ̀lú Ọlọ́run. Jésù wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Ọlọ́run ni Jésù náà. ṣé bẹ́ẹ̀ kọ́ ló ṣe yìí. àṣọ ìbí. Jésù ló wá kúnjọ Ọlọ́run ló wá kúnjọ Friday jẹ́ wọn sọ fún apásọ̀ kan ní Ajangbadi Pàrọ̀ Solomon dáadáa. Solomon dáadáa wọ́n ní ẹ̀sà kalọ́lọ́run oní Jésù ni òun ló dá ìwà àfáì wọ́n lóun kọ́ ló dá Ọlọ́run ló dá ẹ̀yin ló dá wọ́n lóun ló dá èmi kò dá èmi ẹ̀yin ló dá ẹ̀yin ló dá. ó agree wọ́n ní ó ní jẹ́ ìyẹn Ọlọ́run kò sẹ́ni ló lè sọ òun lọ́lọ́run mo ní okay now no problem sir mo nígbà tí wọ́n kan Ọlọ́run máa gbélébù ó ní kí làbá yẹn sọ̀rọ̀ burúkú wọ́n á kan Ọlọ́run máa gbélébù Jésù náà kàn ó ní ta ni Ọlọ́run ó ní Jésù Ọlọ́run ṣe é mo ní nínú ọtí gbọ́ mo nígbà tí wọ́n kan Ọlọ́run máa gbélébù ó ní àfa àwọn ọ̀lẹ́ kan náà Jésù náà kàn no ṣe rí nínú ṣe ní bẹ́ẹ̀ ń ṣe òun ò rí bẹ́ẹ̀ o mo ṣe ń dọ́là ká ìpadà ní o gbogbo ọkùnrin gbé Jésù lọ́lọ́run wọ́n ò gbá wọ́n ṣe máa àfa àwọn ọ̀lẹ́ kan náà mọ́gì náà Jésù lọ́kàn ẹ̀ lóò tọ́jú ìlọ́lọ́run bọ̀ wọ́n náà ò ṣe é kàn mọ́gì ẹgbẹ́ ó tún sọ fún ẹ̀ka àfa nù wọ́n ò lè kàn náà mọ́gì náà ṣe ìwúṣọ́ lè kàn mọ́gì mo ní wọ́n ò lè kàn èmi náà rí Jésù òun yẹ Jésù lọ́lọ́run bọ̀ kò lè wọ́n lè kó Jésù náà kàn. ta ló wá lọ́lọ́run ó ní Jésù ni ta ló wá kàn Jésù. náà láńkà yìí ò sí lọ́bẹ̀ yìí. wọn ò ronú lọ́bẹ̀ rí. wọ́n lọ́bẹ̀ yìí lájú. ewu sọ fún mi lánàá tọ́lọ́ sọ tọ́lọ́run wo bá a ṣe ń jẹ ìyà ó wá bọ́lẹ̀ àáfíà jẹ. ó wá tọ́ ìyà yẹn wò. inú ẹ̀gbin sí láńkà yìí ọlọ́wọ́ atọ́ ìyà tó dá fún ara ẹ̀ wò sòkò mọ́ fún ìyà ẹ̀ ṣe tó ẹ̀sìn èdè ni wọ́n jókòó sí tó lóun ṣe bàbá rẹ̀ mi ló kàn gan tó fẹ́ bọ́ lọ́hún bẹ̀ níwájú Ọlọ́run tí wọ́n lọ ní kí ṣé lóòótọ́ nílé òkú bẹ́ẹ̀ ṣe aráyé tó wá prompt wa láti fi ebi panú bá àti ẹ̀ ní gbà á akọ̀ fúnra àwọn sọ ni for 40 days and 40 nights tan ní ìgbà o akọ̀ sọ pé à ń gbà náà ni o ṣe àgbẹ̀rẹ̀ bá pé ó dàbí kí ẹ̀wà ní mo bẹ pàrọ̀ kan lẹ́yìn ìjọ kan ó ní àwọn náà máa ń jọ́sìn gbàdá ń jọ́sìn ó ní a máa ń jọ́sìn gbàdá ń jọ́sìn a máa ń jọ́sìn a ní praise and worship wọ́n tàbá dé church I worship you. I adore you. I worship you. I adore you. I worship you. I adore you. Ó ti sìn nìyẹn o. Ìsìntán. Get. Tó bá dé sọ ní mo sìn ẹ́, mo yìn ẹ́, mo sìn ẹ́, mo yìn ẹ́, Olúwa mo sìn ẹ́, Olúwa mo sìn ẹ́, Olúwa mo sìn ẹ́, ó sìn nìyẹn o.
ẹ̀yin wá sọ pé àwọn méjèèjì kan náà ni wá pé àti muslim àti christian ọmọ àjọsìn ẹ̀rẹ̀tẹ̀ bá ní wọ́n yá sí lọ́la lọ́la káàkiri lẹ́kọ̀ọ́ pé ọ̀nà àfúrà alága méjì lásùbà méjì mo sì yẹn ló máa lọ ó ti sìn jáde tó wá bí ìrùn àìlà alágo méjì mélòó nìyẹn kọ̀dé máa ṣí mo sì yẹn máa lọ ó ti kírun nìyẹn alásàrì mo sì yẹn ó ti sìn tán nìyẹn mọ́gáwìlì mo sì yẹn ó parí ìṣáì mo sì yẹn máa lọ wàá wọ iná tí ò ní lábà wọn wàá ṣì yàjẹ ní ẹwọ là ń kẹ́ẹ̀ ṣé wọ́n ń sin náà nìyẹn kò lè sí dúkú bá wọn o wọ́n gbọ́ pé nǹkan dúkú lè ṣe àwọn ni o náà máa ń kọrin pé ìwọ ló kú kéèmì yèyè ìwọ ló jìyà nítorí ẹ̀ṣẹ̀ mi o pàṣọ lára rẹ̀ o kò bá níyè o ṣeun Jésù o ṣeun. wọ́n ní ikú oró tí ìgbà kú ìyà ẹ̀ṣẹ̀ tí ń bàjẹ́ gbogbo rẹ̀ ló ti kó lọ Jésù Olúwa ó máa ṣe o torí ìní ló ṣe jìyà. wọ́n ní ìgbàlà ọ̀fẹ́ la mú wá o tí Jésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe ní Calvary. Ìgbàlà ọ̀fẹ́ la mú wá o ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. wọ́n ní gbàǹjo mo gbèdé gbàǹjo mo tún gbèdé lọ́fẹ̀ẹ́ nígbàlà ò gbàǹjo. wọ́n ní ó bá kọ̀lọ̀ mímú ẹ̀jẹ̀ Jésù ọmọ mi rí. àbí kán ní there is power mighty in the blood there is power mighty in the blood there is power mighty in the blood of Jesus Christ there is power mighty in the blood. Ta ló tọrọ Jésù Kristi láyé ni ọmọ ọ̀yá mi Yorùbá a ní agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ó máa ṣe o. Wọ́n ní ó ti tó fún mi. Ó ti tó fún mi. Ẹ̀jẹ̀ Jésù ọmọ Mèrí. Ó ti tó fún mi. Èèbò tó fún wọn ń tàn ẹ̀yìn. Tó bá gbàgbẹ́ lọ, ìyá rẹ̀. Ó ń parọ́ fún ẹni. Jésù olùkú bẹ́ ṣe báwo ló ṣe bá láàkà ẹ̀tì ẹmu náà alhamdulillah ṣe rí ìgbàgbọ́ àwọn Christian nílé yìí for 600 years kí Muhammadu tó dé sallallahu alayhi wa sallam wọ́n ṣe àwọn tó ti kú ní píríọ̀dù yẹn ìdájọ́ ọwọ́ Ọlọ́run nìyẹn wà. Allahu akbar. Torí ayé jáìlì ni wọ́n wà bẹ́ẹ̀ni ìtàn rí náà gbàgbọ́ ṣé ìgbà àbá tó ń bọ́ ọ̀ṣà lẹ́yìn ìgbà tó ń rìn lálọ tán tó ọ̀gbọ́n mẹ́sẹ̀jì mọ́ ìgbàgbọ́ wọn ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Allahu akbar. kó làbá ṣàlàyé lẹ́yìn náà àwọn ibìkan ṣì wà tó ọ̀gbọ́n tó pín ní ìsìlámù rí dàárọ̀ yìí. bẹ́ẹ̀ni kò sí rọ́mẹ̀. ọ̀gbọ́n bí rí ọ̀gbọ́n ìsìlámù rí ìtọ́mọ̀ ni wọ́n ń ṣe Jésù náà ń sìn dàárọ̀ yìí ṣé ìdájọ́ wọn ọwọ́ Ọlọ́run ló wà á lè ṣèdájọ́ yẹn tó wọn gbọ́ mẹ́sẹ̀jì ànábì. sallallahu alayhi wa sallam. ṣé wàrà ìtọ́ àlàyé lẹ́yìn tó lọ ń mú yín
tó wà lórí íńtánẹ́ẹ̀tì YouTube ni o Facebook ni o tẹ́ ẹ̀ ń gbọ́ mẹ́sẹ́ẹ̀jì ẹ̀yin lè máa jìyà jù. ń ṣe TikTok kì í ṣe tùgbò. Gẹ́t ẹ̀yin ìyá ẹ̀ máa pọ̀ jù tó ẹ̀ ń gbọ́ mẹ́sẹ́ẹ̀jì ẹ̀ tẹ̀lé ni o. ẹ̀yin gbọ́ ẹ̀yin ò tẹ̀lé ni. Now wíwá oṣù ọba làákà èsì ẹ mú pé ìwọ ló ṣe ẹnìkan wá jìyà ẹ ṣe Quran ló já àwa sí pé má tanra ẹ jẹ kò tó fún ẹ o nínú sọ́ọ̀tù náà ṣì Quran chapter 53 verse 36 to 38 ọlọ́ni. àmì bá bìnà bí sùfì Musa. ẹ bá ń gbé ọlọ́run tóbi. Allahu akbar. ẹ gbé tóbi tó. Allahu akbar. ọlọ́run amúlámúyù nọ́bà. àmì bá. àwọn Christian tí wọ́n ń sọ pé Jésù kú fẹ́ ṣe àwọn yìí ṣé wọn ò kàwé Mósè yìí. àmì bá. ọ̀sẹ̀ gbọ́ náà ṣàbòsí fún wọn. bìnà bí. mo mọ̀ wọ́n yẹ kó wọn sọ pé ṣọ́ọ̀ka Kùránì yìí nínú Kùránì ọkàn yìí o ẹbílẹ̀ láàyè o. ẹbí Kùránì lẹ́nu. wọ́n ní amúlámúyù nọ́bà. amúlámúyù nọ́bà. ṣé wọn ò fọwọ́ Kírísítẹ̀ yìí ní ìró nípa. bìnà bí sùfì Musa. nípa tá a sọ sínú ìwé Mósè. rẹ Ibrahim lẹ́dí ìwọ̀fà. ṣé wọn ò fún wọn nírò nípa tá a sọ sínú ìwé Mósè ni. àmìlámi rọ́bà ẹ̀dùn àti sófin Musa. ṣọ́ọ̀kàwé Mósè ni kí ló ń wé Mósè tó wà lọ́wọ́ wọn. ìwé Mósè tó ń gbé bábù káàkiri ń jẹ́ bí Sunday ṣé mo kà tó wà nú ẹ̀yìn. kí ló wà nú ìwé Mósè ṣó ń jọ ẹ̀jẹ̀ Jésù rárá. ẹ̀jẹ̀ agbọ̀n tó wà nú ìwé Mósè. Deuteronomy chapter 24 verse 16 and 17 ẹgbọ́n tó àánú ìwé Mósè. a kò gbọ́dọ̀ pa àwọn bàbá. ẹ máa gbọ́ ìwé Mósè sọ wípé a gbọ́dọ̀ pa àwọn bàbá. nítorí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ. nítorí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ. bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ pa àwọn ọmọ. a sì gbọ́dọ̀ pa àwọn ọmọ. nítorí ẹ̀ṣẹ̀ àwọn bàbá. nítorí ẹ̀ṣẹ̀ àwọn bàbá wọn. olúkúlùkù ènìyàn ni a ó pa nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. ẹjọ́ ẹ̀jẹ̀ Jésù dà. ó ti gbẹ. ayé o mọ tó máa ń dùn mí ṣe ìmáàlì Christian I'm sorry to say wọ́n ní in the blood of Jesus ẹ̀kún alẹ́ màá lè fẹ́ sunkún pé nǹkan ẹlẹ́gùn dé the blood of Jesus kẹ̀ ìtọ́rọ̀ dé yìí Paul sọ̀rọ̀ kan ọ̀dọ́ ṣe wà sí mo kàn fẹ́ jájájá ọjọ́ ọ̀rọ̀ ò tí ì tó náà ní ó máa lọ tó sínú àwẹ̀ nìyẹn o kò ní pè mí ẹgbẹ́ ń já díẹ̀ náà mo wọ́n ní pé Paul sọ̀rọ̀ kan bóyá ló gbọ́ rí tó bá ní bèèrè máa bọ̀ lálẹ́ iṣẹ́ àríkọ́ abámi ní kọ́kọ́rọ́ àfún roundabout lọ́la mọ́júmọ́ ọ̀túnla kọ́ abámi bẹ̀ àyè ìbéèrè wà dáadáa náà mo lọ ní pé Paul ló sọ̀rọ̀ kan Jésù ò gbọ́ orí láyé let me repeat myself Jésù ò gbọ́ orí láyé kódà kò sọ rí pé wọ́n á kú bẹ́sẹ̀ mo ṣe wá ẹgbẹ́ tí mo sọ Jésù ò sọ rí pé wíwá sáyé mi o kí n bá lè wá kú ni mo ṣe wá bẹ́sẹ̀ yìí kò sọ rí ẹjẹ́ ń ṣe báyìí kí ni Jésù wá ṣe ẹjẹ́ ìfànàrà ẹ̀fọ́ o nínú Mark chapter 1 verse 38 ẹgbọ́n tó mú. Jésù fún ọ wí pé ẹyẹ kí ó lọ sí ìlú mìíràn pẹ̀lú. let us go to the next town also. Bí èmi kí ó lè wàásù ní ìdẹ̀ra ìlú. I might preach there also. Nítorí èyí ni èmi ṣàṣe wá. But that is the reason I have come.
èmi wá kí n lè wá wàásù fún yín mo ṣe wá. Ó jẹ́ point 1 wá fi hàn mí ní ilé sọ pé mo wá kú fẹ́ṣẹ̀ yín mo ṣe wá o ní báyìí. ẹ jẹ́ kí èmi kí ó lọ kú fún ọ ní ìlú mìíràn pẹ̀lú. wàá mú yẹn wá. nítorí kí n lè kú ni mo sáà ṣe wá. wàá mẹ́rin ẹ̀ wá. Okay, let's assume pé mission Jésù kò wá kú fún wa Ọlọ́run ló ràn kó wá kú. Okay, ìyẹn náà excuse tó dá ìyẹn náà. but wàá tó Bible náà kò lọ bẹ́ẹ̀ o. nínú Luke chapter 4 pàfọ́ kí ni ẹjọ́ tó wí. ṣùgbọ́n Jésù fún ọ wípé èmi kò ní ṣe ìmáwàásù ìjọba Ọlọ́run fún ìlú mìíràn pẹ̀lú nítorí náà sáà ni a ṣe rán mi. Ó tán. Ọlọ́run wá kó wàásù ó wá láti wá wàásù níbo ló wà ní Báíbù ọwọ́ ẹ̀ pé wíwá sáyé ní Jésù láti wá kú fẹ́ ṣe yín ni. Jésù ò sọ́rí àní Jésù ò sọ́rí pé ẹ̀jẹ̀ mi tẹ́ ẹ bá dúró tì ló máa wẹ̀ṣẹ̀ yín kò. Jésù ò sọ́rí. ẹni tó gbé kinní yẹn kalẹ̀ self-acclaimed apostle Paul ni ẹ̀gbọ́n tó náà wí bì kan lọ́jọ́ ìdájọ́ Paul máa sá o ó máa yẹra o Ọlọ́run máa yẹra ẹ̀wọ̀n sì máa yẹra tó máa yẹra rè nínú 1 Corinthians chapter 15 verse 3-4-5 ẹ̀gbọ́n tó wí. Paul fọ̀ yí pé Paul sọ pé nítorí pé ṣáájú ohun gbogbo ó ní ṣáájú gbogbo nǹkan mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́. èmi fi ohun tí èmi gbà èmi gbé lé yín lọ́wọ́. bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa. wọ́n sọ wípé Jésù kú torí ẹ̀ṣẹ̀ yín ni o. gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí ni o. wọ́n ṣe kọ́ ọmọ ẹgbẹ́ fún yín o. ṣẹ́gun máa ń sọ pé ẹ̀fẹ̀ má pè mí kó mo kó báyìí. no. mo sọ pé wọ́n gbé lẹ́yìn náà lọ́wọ́ ni. don't put me into trouble. àjọ yẹ̀wò ká tó jọ gbà láyé yìí èmi kọ́ mo kó báyìí jìyà kí n jẹ́ tèmi. now they will cover you. ṣẹ́gun àgbọ̀ yẹn Paul wá sọ̀rọ̀ kan gbẹ̀gàn ṣe lọ́rọ̀ yẹn gan ló máa ń sọ̀rọ̀ àpamí lẹ́kún. 1 Corinthians chapter 15 yẹn láti verse 12 to 18 ẹgbẹ́ tó tún. Paul fọ̀ yí pé ǹjẹ́ bí a bá wàásù Kristi pé ó ti jíǹde kúrò nínú òkú. tá a bá wàásù Jésù pé ó ti jíǹde kúrò nínú òkú. èyí á ti ṣe tí àníyàn nínú ìfi wí pé. ó ní kí ló dé. láàbọ̀ tún ní pé àjíǹde òkú kò sí. èèyàn bá kú kò ní jíǹde. ṣùgbọ́n bí àjíǹde òkú kò bá sí. tó bá ẹ máa gbọ́ tó bá pé òótọ́ ni pé téèyàn bá kú tó mẹ́ta kò ní jíǹde. ǹjẹ́ Kristi kò jíǹde. Jésù ò jíǹde nìyẹn. bí Kristi kò bá sì jíǹde. tí Jésù bá lọ jíǹde pẹ́rẹ́. ǹjẹ́ asán ni ìwàásù wa. ẹ bá mi gbé bí iye o. tí Jésù bá lọ jíǹde pẹ́rẹ́. asán ni ìwàásù wa. asán ni ìwàásù wa. asán sì ni ìgbàgbọ́ ti iná pẹ̀lú. ẹ̀yin náà tẹ gbọ́kànlẹ́gbẹ̀ẹ́ Jésù asán ni ìgbàgbọ́ ẹ̀yin náà pẹ̀lú. àmúra ní ẹlẹ́rìí èké fún Ọlọ́run. àwa ń pa ọmọ Ọlọ́run ni o. nítorí tí àwa ń jẹ́rìí Ọlọ́run kó ti jí Jésù. nítorí tí àwa ń jẹ́rìí Ọlọ́run pé Ọlọ́run jí Jésù dìde. ẹni tí òun kò jí dìde. ẹni tí Ọlọ́run ò jí dìde. bí ó bá ṣe yín bí àwọn òkú kò jíǹde. ẹ máa dé ẹ̀hẹ́. nítorí pé bí a kò bá jí àwọn òkú dìde. ǹjẹ́ a kò jí Jésù Kristi dìde. Jésù ò jíǹde nìyẹn. bí a kò bá sì jí Jésù Kristi dìde. Jésù ò bá jíǹde. asán ni ìgbàgbọ́ yín. asán ni ìgbàgbọ́ yín. ẹ̀yin wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀. mo fẹ́ ń de ẹ̀yin wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀. ó wá ní àti pẹ̀lú gbogbo àwọn tí wọ́n sùn nínú Jésù Kristi wọ́n ti ṣègbé yẹn. ṣe gbọ́ yé tá a bá lè ṣàlàyé ẹ̀ pé Jésù òkú tó lè ṣe kò jíǹde gbogbo àwọn tó ti sùn. àti pẹ̀lú gbogbo àwọn tí wọ́n sùn nínú Jésù Kristi wọ́n ṣègbé yẹn. Ọlọ́run jẹ́ òṣègbè o. àmín. tá a bá lè ṣàlàyé ẹ̀ according to the biblical record pé Jésù òkú tó ẹ̀ṣẹ̀ kò lè jíǹde wọ́n ló ṣòfò.
ẹlẹ́ kíní kan díẹ̀ wà máa sọ kíní kan ẹ mùsùlùmí gbọ́dọ̀ tóbi Allahu Akbar. ẹ ṣe alhamdulillah Alhamdulillah. ẹ mọ tó fa ọ̀rọ̀ tí mo sọ yìí mo sọ kíní kan jẹ ìjọ òmùrẹ̀ sọ́jẹ́ ìdógún ṣe rí Islam tá à ń ṣe kò sí kankan tá à ń ṣe ń bẹ̀ tí Bible ò fọwọ́ sí. Allahu Akbar. Ẹ̀gbọ́n tí mò ń wí Àgbọ́yé. àní pẹ́ pèsè máa wọ̀nyí ìránṣẹ́ kan nínú ìránṣẹ́ kan lọ́wọ́ ẹ̀kọ́ ti yé yín. mo ní inú Islam tẹ́ ń ṣe iṣẹ́ kò sí kinní kan tẹ́ ń ṣe inú ìsìláàmù tí ò sínú Báíbù. ẹ jẹ́ á bọ́ sí bọ́ọ̀bù yín ní ẹ̀rí bínú o kò sí nǹkan kan tó ń ṣe ní church tó wà ní Báíbù. ẹ má jẹ́ kó gbọ́. Ẹ má jẹ́ kó gbọ́. ẹ má yẹ kó gbọ́ o. Allahu Akbar. àbí kí n lá ojú ẹ̀ ní. Ẹ̀yin sókè. kí n yí sókè. ok wọ́n ní kò sí kinní kan tá à ń ṣe mọ́ṣáláṣí wa tí ò sí ní Báíbù. Allahu Akbar. kódà mọ́tà tá à ń lọ ó wà ní Báíbù. Bẹ́ẹ̀ni. àwọn Ramadan tá à ń gbà ó wà ní Báíbù. kàmọ́lá lẹ́yìn kan ó wà ní Báíbù. ká ẹjọ́ lọ́bà ó wà ní Báíbù. ká fẹ́ yàwó mẹ́rin ó wà ní Báíbù. Allahu Akbar. Ayọ̀ zaka. káwọn zàká ó wà ní Báíbù. Káwé láwàní. káwé láwà ní sórí ó wà ní Báíbù. kódà kájà irùngbọ̀n sí ó wà ní Báíbù. Obìnrin borí. kóbìnrin borí ó wà ní Báíbù. Allahu Akbar. èkejì wá rè kò sí nǹkan kan tó ń ṣe ní church tí Jésù fọwọ́ sí. ẹ jẹ́ fún yín mẹ́rin péré ẹ ṣáà ń gbáriwo díẹ̀díẹ̀ kò sínú Báíbù. ká lọ ṣóòru Báíbù fọwọ́ sí wọn la wà lọ́wọ́ yìí o ẹni kan mẹ́rin yẹ wà ìyẹn kan ká díjú ká tó gbàdúrà kò sí ẹ̀rí ẹnu Báíbù. Jésù lọ́wọ́ sí i. ètò wa lè jù ú mẹ́ ká lọ ṣọ́ọ̀ṣì ìjọ Sunday Báíbù fọwọ́ sí. kí ló wá ṣẹ́kù ká lùlù ká jó Báíbù fọwọ́ sí. ṣe mẹ́rin wa bá lọ sí Ábákọ̀ chapter 2 verse 20. Nítorí Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì mímọ́ ibi rẹ̀. tẹ́ ẹ bá pè ní Ọlọ́run pé ní Ọlọ́run rèé kí ló wọ́n lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí gbogbo ayé kí ó pa rọ́rọ́ ní iwájú rẹ̀. ẹbẹ́ ń gbẹ́lù ṣẹlẹ̀ Ọlọ́run yẹn ní èmi ò takọ anybody o mò ń ṣàlàyé ni o. Àgbọ́yé. now tó yá àsìkò ń bẹ́fà yẹlẹ̀ fún ọ sódà tẹ ìrìnàṣẹ́ kò ní ọ̀ṣẹ̀ kan lọ́wọ́. Bẹ́ẹ̀ni. wọ́n ní Báíbù Jésù ẹ̀ bá sọ fún máa kú fẹ́ṣẹ̀ yìí kò sọ́rí o ẹ wá wo Ezekiel chapter 18 Ezekiel chapter 18 verse 1, 2, 3 kì í be clear kárí ètò máa lọlé. Ọ̀rọ̀ Olúwa títọ̀ mí wá wípé bẹ́ẹ̀ ni kí ni ẹ̀yin gbà lérò? ó ní kí lẹ́ ń gbà lérò Tí ẹ̀yin fi ń pòwe yìí nílẹ̀ Ísírẹ́lì wípé òwe ní ibi tá a wà yẹ kókóró àbú ní James Daniel Street. kí ni ẹ̀yin gbà lérò tí ẹ fi ń pòwe ní ilẹ̀ Ísírẹ́lì ẹ ń pè é ibi pé àwọn bàbá ni ó jẹ èso àjàrà kíkan. Ádámù ló jẹ́ èso Èyí àwọn ọmọ níìsì kan. eyín Jésù ló wá ń kan. Olú Ọlọ́run ní ẹgbẹ́ síláńkà yìí Ádámù ló mu sìgá ẹnu Jésù ló fi yẹn ti ń rú láìtọ́ bluetooth. òun mọ òun mu sìgá o. Ádámù ló ń jẹ obì Jésù tí òjò mi lè yín ẹ̀ ń pọ́n lòún ní gbòòrò ìyá aláfọ̀ọ́ ẹ̀ pọ́n. hotspot ló tàn. Ádámù lọ mu ìgò gúdà mẹ́jọ Jésù fẹnu kọ̀dé ní ọtí ẹyọ kan lọ sí ń pa. Ajé kí ló dé bàbá mi ló mu tíì èmi lọ sí ń pa. Ó lọ ní kí ilẹ̀ Ẹ̀yin gbà lérò tí ẹ̀yin fi ń pòwe yìí ní ilẹ̀ Ísírẹ́lì wípé àwọn bàbá ti jẹ èso àjàrà kíkan. bàbá ló jí èso Èyí àwọn ọmọ níìsì kan. ọ̀rọ̀ kan Olú Ọlọ́run wípé wọ́n sọ pé bí mo ti wà. ó sì ń jọ náà lé inú Ẹ̀yin kì yóò rí ààyè láti pòwe yìí mọ́ nílẹ̀ ẹ Ísírẹ́lì. gbọ́dọ̀ pamọ́
ní James Daniel ní o kíyèsí ọlọ́run kíyèsí gbogbo ọkàn ní tèmi gbogbo ọkàn ní tèmi gẹ́gẹ́ bí ọkàn bàbá ti jẹ́ tèmi ọkàn Ádámọ̀ èmi mo ní bẹ́ẹ̀ ni ọkàn ọmọ náà jẹ́ tèmi ọkàn Jésù èmi mo ní gbogbo ọkàn tí ó bá ṣẹ̀ ni yóò kú ẹ̀jẹ̀ Jésù là nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti gbẹ. ìfẹ́ gbọ́ má lórí ẹ̀jẹ̀ Jésù kò wúlò o torí wọn kan Jésù má gbélé mu torí ìsì ẹ o lọ́dọ̀ àwọn ẹṣẹ́ ìṣẹ̀ tó jẹ ìṣẹ̀ tó jẹ tó dá ló jẹ o torí ìṣẹ̀ tó máa ipá o wọ́n bá tiẹ̀ pa torí ìṣẹ̀ ẹ̀kọ́ ẹ̀wọ̀n tí Jésù wáyé tó wá sọ nínú Luke 13:5 ẹ̀ máa gbọ́. Jésù ifọ̀ yìí pé ó wọ́n gbé bẹ́ẹ̀ kọ́ ọkọ̀ lè jẹ jẹ́ bá ilé ayé àtọ̀run jẹ́ o bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe bí èyí bá ronú pìwàdà báyé tó bá lọ orúkú àdà gbogbo yìí ni yóò ṣègbé sínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀ ẹ máa ṣègbé àbí kẹ́ ẹ lọ ṣe kí ni kẹ́ ẹ lọ orúkú wà dà kí tó wá tẹ̀síwájú